Africa Content TV. Gbogbo ẹni máa ṣàánú mi oògùn lílà àbáná. Orí mi ẹlẹ́dá mi jẹ́ ń pàdé wọn lábí òbúrò Brighton. Gbogbo ẹni máa ṣe mí lóore. Orí mi ẹlẹ́dá mi jẹ́ ń pàdé wọn lábí òbúrò Brighton. Májò olóore mi ó jìnnà sí mi àlábí àbáná. Bí ṣe máa mọ́wọ́ lọ́wọ́ sẹ́nu ẹni máa ràn mí lọ́wọ́ àlábí àbáná. Tóbi òfin nípa mi ẹ̀yin tẹ́tẹ́ jẹ́ tèmi bá ṣe máa mọ́wọ́ lọ sẹ́nu tá a máa bẹ́ bí tá a máa bára ẹni máa ṣàánú wa ògùn lílà ọba ẹ̀ka ẹlẹ́dàá gbogbo wa jẹ́ àpàdé wọn lábí ó là ọba ẹ̀ka pàṣẹ máa ní èyí ọkàn mi ò ní dáwọ́. Ẹ gbọ́ wọlé lẹ́yìn jagunjagun. Ẹ̀yin jagunjagun níwájú àwọn tá a ní o àtàwọn tá a ní ẹ̀dá kan ẹ má lọ wá o gbogbo ògùn dìjì tó fẹ́ ṣe mí ní jàǹbá ẹ̀yin gbógun mi tẹ́ ń bẹ́ lókùnkùn tẹ́fẹ́ máa tọ́fà sínú ìmọ́lẹ̀ ètò àmọ́túbọ̀ tó sọ pé wọ́n lẹ́lẹ́lẹ́gùn ẹ̀yin ti gbọ́ tìjà ẹni ọlọ́run bẹ lẹ́yìn fún o ògùn gbogbo ní padà borí mi. Gbogbo ogun tó bí iṣẹ́ òní padà gbérí mọ́. Ogun gbogbo òní padà borí mi.